ẹ fi Òṣùgbó kún ìgbìmọ̀ afọbajẹ tí yóò yan Àwùjalẹ̀ tuntun. Ẹgbẹ́ Òṣùgbó ó rọ Dàpọ̀ Abíọ́dún bẹ́ẹ̀ látàrí àti jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ afọbajẹ tó ń rí sí ìyànsípò Àwùjalẹ̀ tuntun nílùú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ẹgbẹ́ Òṣùgbó wọ́n ti rọ gómìnà Dàpọ̀ Abíọ́dún láti jẹ́ kí àwọn náà wà nínú ìgbìmọ̀ afọbajẹ. Olúwo Òṣùgbó nílùú Ìjẹ̀bú-Òde Ọmọbọ́láńlé Bákàrè ó fi àìdùnnú rẹ̀ hàn sí bí Òṣùgbó kò ṣe sí nínú ìgbìmọ̀ afọbajẹ tí yóò yan Àwùjalẹ̀. Olúwo Òṣùgbó ó máa sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun àná tí ń ṣe ọjọ́ 27 oṣù kínní ọdún 2026 níbi ìpàdé ẹgbẹ́ náà tí wọ́n ṣe nílùú Ìjẹ̀bú-Òde. Ó ní kò yẹ kó jẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tí kò sí àyẹ̀wò kíkún nípa wọn ni yóò máa rí sí ìyànsípò Àwùjalẹ̀ tuntun. Bákan náà ó ló ní òfin ọdún 1957 nípa yíyan èèyàn sípò àbáláyé ó mà ló mà gbé Òṣùgbó sí ipò kẹta kò sì yí padà. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ Olúwo Òṣùgbó ó ṣàlàyé pé ó dà bí ìjọba bó ṣe pàṣẹ pé kí wọ́n má dáwọ́ ìgbésẹ̀ ìyànsípò Àwùjalẹ̀ dúró náà. Bákan náà Bákàrè sọ pé pẹ̀lú bí àwọn kan ṣe dìde sí ọ̀rọ̀ náà nígbà tó ń lọ lọ́wọ́ ó ṣeé ṣe kó di ariwo bí ìjọba kò bá tètè dá dúró bẹ́ẹ̀. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kí ìjọba tún ṣe ìwádìí irú àwọn èèyàn tí ó di ìgbìmọ̀ afọbajẹ náà mú nítorí ọ̀rọ̀ pé wọ́n ń fi owó tan àwọn afọbajẹ kan jẹ kó má bàa ṣẹlẹ̀ tó bá ṣe pé àwọn tí èèyàn lè fi ọwọ́ sọ̀yà nípa wọn ló wà ní ìgbìmọ̀ náà. Àwọn èèyàn tó jẹ́ ọmọlúàbí ó ní kí wọ́n yàn. Nígbà tó ń tẹ̀síwájú lórí kí wọ́n yan Òṣùgbó kún ìgbìmọ̀ afọbajẹ ó rọ ìjọba ìpínlẹ̀ Ògùn láti rántí pé òfin oyè jíjẹ ọdún 1957 ó fi hàn pé lára ìgbìmọ̀ afọbajẹ ìní Olúwo Òṣùgbó Ìjẹ̀bú-Òde mà wà ní ọdún 1957 ipò kẹta òní wọ́n sì fi Òṣùgbó sí àti kọ̀wé síjọba láti rí wípé àwa náà wà lára àwọn afọbajẹ. Òfin ti dá Olúwo Ìjẹ̀bú-Òde mọ̀ bí ara ìgbìmọ̀ náà ṣùgbọ́n kò dùn mọ́ àwọn kan torí ẹ̀ la ṣe takò. Bẹ́ẹ̀ ni Olúwo Òṣùgbó Ìjẹ̀bú-Òde Ọmọbọ́láńlé Bákàrè òun ló ṣe ṣàlàyé. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó fèrè ṣiṣẹ́ mi àti yín o.